fún gbogbo àwọn tí ó láǹfààní láti máa wà ní ìkànnì Kijipa TV. Màá láǹfààní láti gbẹ̀gbẹ̀ bá ọ̀dà rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ fáwọn tó ń fi létí. Ẹ ṣé, orúkọ mi ni dókítà Adémọ́lá Báyọ̀nlé. Dókítà Báyọ̀nlé. Gbogbo ara tí àwọn dókítà Báyọ̀nlé wọ́n jẹ́ ọ̀kan nínú àwọn tí wọ́n jáde láti lọ fún ipò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun ìyẹn nídùú ètò ìdìbò tó bọ̀ ní àìpẹ́ yìí. Àwa ní àǹfààní láti wà lọ́dọ̀ láti fọ̀rọ̀ wá wọn lẹ́nu láti jọ fọ̀rọ̀ jóńtò káti ẹ̀ wò pé ọ̀gbẹ́ni Dag tí gbogbo àwọn èèyàn pariwo yìí kí ni tí wọ́n ní lákàá fún gbogbo ìpínlẹ̀ Ọ̀ṣun ilé ìlókò ẹ máa tẹ̀lé wa lọ. Tani Dag gan-an tani Adémọ́lá Báyọ̀nlé. Ẹ ṣé olóòtú lọ́wọ́ pé mo sì ká ẹ̀yin ara lé. Dáàbò ní ọkùnrin tó jókòó síwájú yín tájọ́ ń sọ̀rọ̀ yìí. Mo sọ orúkọ mi ní dókítà Adémọ́lá Báyọ̀nlé. Mo jẹ́ ọ̀dọ́mọkùnrin tó ń díje fún ipò gómìnà ní abẹ́ àsíá Young Progressive Party YPP. Bẹ́ẹ̀ni, olóṣèlú díẹ̀ ni mí, máa ń sọ pé part-time olóṣèlú ni mí torí iṣẹ́ tí mo ń ṣe dókítà ni mi wọ́n sọ. Mo kàwé gboyè ní fásitì Ìbàdàn, University of Ìbàdàn, kí n tó lọ ṣe kàwé sí ní Boston University ìgbà tí mo ti ṣe masters mi. Ká tó àṣìṣe náà dé ẹ̀bẹ̀, ká tó darí wálé pé ká wá tún lè ṣe. Àti ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan lára ẹ̀ ní foundation tá a dá sílẹ̀ lórí àpè ní Dr. Adémọ́lá Báyọ̀nlé Youth Foundation. Tá a ti ń ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan faraàlú. Ẹni tó nífẹ̀ẹ́ lù ní mí, ẹni tó sì ń wá ìdàgbàsókè lù ní mí. Pàápàá jùlọ àwọn ọ̀dọ́, torí mo rí pé ọjọ́ ọ̀la tá à ń lé àwọn ọ̀dọ́ náà láti kọ́lá tó nílò. So bí máa ṣe describe ara mi nìyẹn ní ráńpẹ́. Ọmọ ìlú wo gan Adémọ́lá Báyọ̀nlé? Ọmọ ìlú Gbọ̀ngán ni mí, ọmọ ìlú Gbọ̀ngán, Àrọ̀kọ̀dẹ̀jà, ọmọ àfijọ́ ẹni tí ń jẹ́ gbangba ọkọ̀. Tàbá ní káwò yóò nù nǹkan tẹ̀rí ẹ fi wò pé ìfẹ́ jáde fún gbogbo mi mo fẹ́ wá mọ̀mí náà ti ẹ̀fẹ́ jáde kí n jẹ́ káwọn èèyàn kí wọ́n mọ̀ wípé ọ̀dọ̀ lè ṣe. Kí làwọn àfojúsùn àbí kí n sọ wípé kí ni tẹ́rí tẹ́ fi wò wípé ẹ fẹ́ díje fún gbogbo mi nípínlẹ̀ Ọ̀ṣun. Ẹ ṣé. Àwọn àgbààgbà náà ló fẹ́ pé tàbá ń ṣe bá ṣe ń ṣe nígbàgbà, tàbá dàgbà sókè nígbàgbà pẹlẹbẹ náà ni yóò mọ̀ fi lélẹ̀. A lè mọ̀ ṣe nǹkan kan náà ká mọ̀ sọ pé nǹkan ó dà. A ní láti wá àtúnṣe bá ṣe ń ṣe ètò ìdarí ìlú. Àwọn kan ti ṣe sẹ́yìn, wọ́n ti ṣe síwájú. Tá bá sì fẹ́ bára wa sòótọ́ ọ̀rọ̀, a lè sọ pé ìlú ó fara rọ. So ara àwọn nǹkan tí tó sún wa dédé òṣèlú rẹ̀ pé ká mú yàtọ̀ wá ètò òṣèlú àti ètò ìdarí ìlú ó ṣe pàtàkì. Pàápàá jùlọ fáwọn ọ̀dọ́, àwọn ọ̀dọ́ la pọ̀ jù. Statistics kan sọ pé àwa 69.5% ní àwọn ọ̀dọ́ ní ìlú yìí. Ṣẹ́rí àwa la pọ̀ jù, àwa la mọ́ra wa, àwa la mọ́ bí tí bàtà sí ń ta wá lẹ́sẹ̀. So ìdí táwa náà ṣe darapọ̀ yẹn pé sísọ ẹ̀pá alápọ̀ jù a sì ń wáyé padà náà gbé wa. Tó bá pọ̀ jù ẹ náà ló mọ nǹkan tá a lè ṣe fúnra wa. Àti ọjọ́ ọ̀la wa, ṣẹ́rí wọ́n ní tẹ́ ara léèyàn bá ń jẹ kòkòrò ó wà sọ fún ìwọ̀n ẹ̀ lóru kò ní jẹ́ táwọn sùn. Táwa bá dúró síbi láwà àbí táyé ọ̀pọ̀lọpọ̀ àtàbá ń pé kò kàn wá pàtó bá dọjọ́ ọ̀la láwọn tí àwọn ọmọ iléèwé tí ó yẹ kó lọ tí wọ́n lọ léèwé lọ́ di tọ́ọ̀gì kalẹ̀ àwọn ni wọ́n gbọ́n kìdnápù wà lọ́jọ́ ọ̀la. So ó dá káyé lè dá sí báyìí so that a lè kọ ọjọ́ ọ̀la tó wúlò. Ọ̀rọ̀ ní ẹ̀ ń gbọ́ ìyàrá ilé tàbá ní
kádàálẹ̀ ká tún ṣá. bẹ́ẹ̀ Kí làwọn àfojúsùn yìí gangan fún ìpínlẹ̀ Ọ̀ṣun? Ní tábà wọ ọrọ̀ ajé ìpínlẹ̀ Ọ̀ṣun tó dé, ẹni tí yóò rọ ẹrù ìpínlẹ̀ Ọ̀ṣun lásìkò yóò ṣiṣẹ́ díẹ̀. Kí ni àwọn ìlàkalẹ̀ yìí, ọ̀nà wo lẹ́rù wípé ẹ fẹ́ fi tún ohun tó ti bàjẹ́ ẹ fẹ́ fi tún ṣe nípínlẹ̀ Ọ̀ṣun? ẹ ṣe lẹ́ẹ̀kan sí àlàkalẹ̀ wa o àti ìlàsọ́nà ọ̀nà bíi 4 sí 5 díẹ̀. Ètò iṣẹ́ ṣe pàtàkì fún àwọn ọ̀dọ́ tó wà ní ìpínlẹ̀ Ọ̀ṣun. A sì pín sọ́nà méjì tó ra àwọn tó kàwé àtàwọn tí ó kàwé, gbogbo alágbọ́dọ̀ púpọ̀. Ṣe rí tá bá pèsè iṣẹ́ fáwọn tí ó bá kàwé, ó ní nǹkan tá a lè ṣe. Gbogbo èèyàn kan ló ń lọ iléèwé. A sì sọ pé a lọ bá àwọn èèyàn, especially àwọn alájọlájọ, àti bá wọn ṣèpàdé pé báwo lẹ ṣe lè kọ́ àwọn ọmọ sábẹ́ nǹkan kọ́ṣẹ́. Ọmọ wọn ní ọwọ́ tó bá dilẹ̀ lè ṣùgbẹ́wò, àbẹ̀fọ́wọ́ àwọn ọ̀dọ́ kó dilẹ̀ kó kọ́ máa yẹ lọ́wọ́ sí nǹkan ṣe, wọ́n kọ́ṣẹ́ kọ́ rí nǹkan mú lọlé. Fáwọn tí ó bá kàwé nìyẹn. Àwọn tó bá kàwé, a fẹ́ attract àwọn investors, àwọn ilé-iṣẹ́ ńláńlá kan wá sí ìpínlẹ̀ Ọ̀ṣun. Ṣe rí táwọn ilé-iṣẹ́ bá wá, ìdí tí candidacy wa tuntun fi yàtọ̀ nìyẹn. Ẹni tó bá fẹ́ gbé ilé-iṣẹ́ wá sí ìlú, mo wo adarí ìlú yóò wò ṣe adarí ìlú ìṣe gbòdì bá ṣiṣẹ́, ṣe adarí ìlú ìṣó lọ́jọ́ ọ̀la tó ń rò, kì í ṣe pé mo kọ̀ pé ilé-iṣẹ́ wá sí ìlú kò kàn ṣe báṣubàṣu. Ṣùgbọ́n wọ́n wá ọ̀dọ́ àwájú wa nù, wọ́n ní ajá sí ló mọ ìwòrò sí imú. So a fẹ́ bá àwọn ilé-iṣẹ́ attract wọn wá sí ìlú, wọ́n lè bá wa kọ́ ilé-iṣẹ́ fún àwọn ọ̀dọ́ wa. Yàtọ̀ sí yẹn, oríṣiríṣi nǹkan ló wà ní Ọ̀ṣun yìí. Tourism ó ṣe pàtàkì. Ṣe rí nǹkan tá a fẹ́ fi yẹn ṣe ní pé àwọn tó ti kọ́ṣẹ́, àwọn bábà, àwọn hairdresser, àwọn tailor, oríṣiríṣi nǹkan, kò sí róòlù tó ń ra nǹkan. Ṣe rí tá a bá ní àwọn tourism yẹn yóò fà àwọn èèyàn wá sínú ìlú, wọ́n ra nǹkan. Ẹni tó bá wá sínú ìlú tó ra aṣọ, tó wá sínú ìlú tó gé irun, ẹ̀wọ̀n pé yóò kó wá sáàrin ìlú. So ìyẹn ṣe pàtàkì. Ọlọ́run dẹ̀ wá kẹ́ wa lọ́ṣun, kò sí nǹkan tá a béèrè nígbà tourism dáàní. Tẹ bá dé Ifẹ̀ ló yẹ kó jẹ́ Mẹ́kà Nàìjíríà, kí o mọ ìyá ń bẹ orí wọn ní Ifẹ̀ lójúmọ́ ti mọ́ àbí. So wọ́n yàn lápèkè òkun ló yẹ kó mọ lọ bẹ̀rẹ̀. Tẹ bá ní àwọn orí òkè kan, pé àwọn eré agbódò adúlé ìrè Ìkìrun borí pẹ́ gbogbo ẹ̀, àwọn orí òkè yẹn wọ́n ga gbogbo ló tẹ̀ dáadáa fún ìyàn lè tourism tó yẹ fáwọn òyìnbó lè wà níbẹ̀ tó ní ọmọ ìgbàtẹ́gùn. Ọlọ́run sì kẹwàá pẹ̀lú weather wa, ẹ̀rí òun náà gbogbo ẹ̀ ṣe dáadáa, kì í ṣe kó tutù mú àwọn èèyàn lè jáde nílé. So ìyẹn la fẹ́ fi fa àwọn èèyàn wá sí ìlú. Tá a bá lè fa wọn wá sí ìlú, wọ́n ra oúnjẹ wa, wọ́n wọṣọ wa, so owó circulate dáadáa. Yàtọ̀ sí yẹn, Ọlọ́run kẹwàá pẹ̀lú ilẹ̀. Oúnjẹ ṣe pàtàkì. Ilẹ̀ wa ó sì ṣe gbìn nǹkan dáadáa. Àgbàdo ni o, ẹ̀gẹ́ ni o, ẹ̀wà ni o, oríṣiríṣi nǹkan. Kòkó support palm, ọ̀pẹ, igi ọ̀pẹ, epo pupa, àní lọ́ṣun. So ìtafẹ́ ṣe yìí, local government kọ̀ọ̀kan a ní láti mọ̀ kí lẹ ní local government kí lẹ lè gbìn, kí ni ilẹ̀ Bolúwadúró kí ló lè jáde níbẹ̀, kí ni ilẹ̀ Ayédáadé kí ló lè jáde níbẹ̀. Gbogbo local government kọ̀ọ̀kan gbọ́, wọ́n máa lè dádúró, wọ́n máa lè tọ́jú ara wọn. Tí local government láti lè tọ́jú ara ẹ̀, ṣe mọ̀ pé ìlú ti tọ́jú ara ẹ̀, state ti tọ́jú ara ẹ̀. Constitution Nigeria gan, local government ní economic plan ti máa ń jáde. About schedule for constitution wa, iṣẹ́ local government yẹn tó láwọn ló súnmọ́ ìlú. Àwọn ló súnmọ́ àwọn ló mọ ìlú ló mọ. Àwọn ni wọ́n mọ ibi tí ìjọba ẹ̀kọ́ bẹ́ẹ̀ ni local government kọ̀ọ̀kan bá ti lè dá dúró, tẹ ní oúnjẹ, tẹ mọ bí oúnjẹ ṣe ń wá, tí school yìí ló dúró déédéé, tí hospital dúró déédéé, ìlú ti dá dúró. So láti local government bí ó ti dìde wá sókè. Bẹ́ẹ̀ so àwọn nǹkan kéékèèké, ètò ààbò lóríṣiríṣi
Ọ̀ṣun ọlọ́run kẹ́ Ọ̀ṣun púpọ̀ àtẹ̀tí sọ olùkún àlùmọ́nì ilẹ̀ tí yẹn náà wà ń bẹ̀ ṣùgbọ́n àtẹ̀tí bẹ́ẹ̀ fọwọ́ kan yẹn ń sìn láwọn èèyàn àwọn tó wà ń bẹ̀ wọ́n ti bọ omi wa jẹ́ pẹ̀lú gbogbo olú àlùmọ́nì ilẹ̀ nǹkan kan tó ń ṣe káàkiri gómìnà Ọ̀ṣun gbogbo ẹ̀jẹ̀ ti bàjẹ́ ilẹ̀ tó yẹ kábí dáko wọ́n ti gbà lọ́wọ́ àwọn ọ̀rọ̀ gbogbo ilẹ̀ lọ ti ń wú káàkiri so oríṣiríṣi nǹkan là ń gbé bọ̀ àsìkò yìí àsìkò ọ̀dọ́ ni ara gbọ́dọ̀ tù gbogbo àlàyé tẹ̀ ṣe òun náà ní àwọn èèyàn láǹfààní àti bọ̀ tàbá wá ní dab ó fẹ́ jáde ẹgbẹ̀rún jáde nínú ẹgbẹ́ YPP ní orílẹ̀-èdè Nàìjíríà sì ní gbogbo àwọn èèyàn náà máa ń sọ lọ́tún lọ́sì àti lórí ẹ̀rọ ayélujára ni àti nínú wa ní bí ò bá ti sí ẹgbẹ́ méjèèjì èyí tó gbajúgbajà yẹn APC àti ẹgbẹ́ ọlọ́pàá wọ́n ní kò sẹ́gbẹ́ mìíràn kí wọ́n ní tẹ́yìn tẹ́ fi ní ẹgbẹ́ YPP ní ẹgbẹ́ àwọn ọ̀dọ́ gbọ́dọ̀ yìí ti fẹ́ jáde. ẹ̀ṣẹ́ kọ́kọ́ tu díẹ̀ YPP ò kì í ṣe ẹgbẹ́ ọ̀dọ́ nìkan ọ̀dọ́ wà ń bẹ ọmọdé àgbà wà ń bẹ gbogbo èèyàn ló kó jọ wọn ní youth young náà pé young yẹn dẹ̀ ní ẹni tó young ní ẹ̀mí ni kì í ṣe pé by age gbogbo aláwọ̀ fẹ́ fara pẹ́ àwọn tó young because àwọn kan lókun àmọ̀ pé wọ́n lọ́gbọ́n àwọn lóde òní so young yẹn ìtumọ̀ ẹ̀ ní pé ó mọ òde òní kì í ṣe pé ará àtijọ́ so young progressive party so àfààyè gbàtẹ́bára sí àwa ó ṣílẹ̀kùn sílẹ̀ amíwó dání ní gbogbo èèyàn ló gbà so kakọ́sọ̀ yẹn ìkejì wa ní pé ṣẹ́rí àdísọ́ pé àwọn èèyàn tó wà ní pátì tẹ dárúkọ yẹn kì í ṣe pé wọn ọ̀dà ṣùgbọ́n mo ṣe sọ tẹ́lẹ̀ a ṣe ìbéèrè a ṣe rìsáàchì agbá rìsáàchì dé ibi pé ibo ni ká join ni ṣẹ́rí àwọn èèyàn máa ń ní àfojúsùn tó wá bẹ̀rẹ̀ òṣèlú ṣùgbọ́n a wò pé ibo ló lè jẹ́ pé àfojúsùn wa kò ní jẹ́ pa tún parọ́ fáwọn èèyàn táwa náà bá débẹ̀ a lè múṣẹ ibi tó jẹ́ pé kò sí màgòmágó kì í jẹ́ pé afẹ́gbà fọ́ọ̀mù ẹ̀kọ́ lọ mú 14 million wá ìbò láti fẹ́ rí 14 million ọ̀dọ́ ni wá bàbá àsàlẹ̀ kan ní kẹ́kọ́kọ́ lọ́dọ̀ wà lẹ́fún fún ọdún méjì kọ̀ǹsẹ́ńsọ̀ àbí nǹkan bí náà pè náà kọ̀ǹsẹ́ kíní kan lọ́tún ṣe ń sìn ló ti campaign lọ láti ọdún mélòó kan wọ́n wà ní ẹnìkan báyìí ló kàn so àfẹ́ bí mo lè sọ iṣẹ́ ta ṣe iṣẹ́ yìí ṣe iṣẹ́ oṣù mẹ́fà. iṣẹ́ náà sọ fún wa ni pé nínú ẹgbẹ́ ọ̀dọ́ ìyẹn young progressive party yìí kò sí bàbá àsàlẹ̀ kò sí wọ́n ní bàbá sọ pé àmì. ẹni tó bá ti ní káàdì ìdìbò dání kò ní bàbá àsàlẹ̀ ti wà káàdì ìdìbò la bára gbogbo wa káàdì ìdìbò ni bàbá sọ pé sí ìbò kan ní ọba ìlú ní ìbò kan lólóyè ìlú ní ìbò kan ní ẹrú ní ìbò kan lọmọ ní kò sí bàbá sọ pé ní YPP á fa àwọn àgbàlagbà mọ́ra láti jẹ́ fún ọgbà wà níyànjú wọ́n ní ọmọdé gbọ́n àgbà gbọ́n àfi ìdá ìlàjálẹ̀ ẹ̀fẹ̀ so ṣùgbọ́n kì í ṣe pé ẹ̀mọ́rin bẹ́yàn ọmọdé níyàn àbí àgbàlagbà níyàn ẹgbẹ́ ní gbogbo wa là ń bára wa sọ̀rọ̀ gẹ́gẹ́ bí àṣà Yorùbá agbúrò respect àgbàlagbà ṣùgbọ́n kò sí pé bàbá àsàlẹ̀ kan. ó dàbí ìpínlẹ̀ Ọ̀ṣun àwọn kan tí máa ń kòwé kan wọ́n lè pín Ọ̀ṣun Ògo àwọn kan wá fi sọ bí Ọ̀ṣun gọ̀ nípa àkọsí àwọn èèyàn máa ń ní Ọ̀ṣun Ògo ìdí náà lè fi máa ń sọ bẹ́ẹ̀ wọ́n ní Ọ̀ṣun òkè ń sìnyàn lẹ́ẹ̀mejì. Ọ̀yọ́ nìyẹn iṣẹ́ Ọ̀ṣun náà. Ọlọ́wọ́ Ọ̀ṣun ìsìnyàn lẹ́ẹ̀mejì wọ́n máa sọ bẹ́ẹ̀. Ṣùgbọ́n tábà wò àwọn ẹgbẹ́ méjèèjì tó jẹ́ pé òun àwọn èèyàn mọ̀ tó gbajúgbajà yẹn àwọn tó wà ń bẹ̀ wọ́n ti ń bá òṣèlú bọ̀ láti látọ̀dún tó ti pẹ́ tó sì jẹ́ wípé àwọn ilé àwọn èèyàn wò pé ọ̀dọ́ tí ẹni tí ó máa ń forí gbárí yóò múra ọ̀nà wo lè fẹ́ gbégbà
tẹ́fù wípé láàrin àwọn ẹ̀sẹ̀ àní wọ́n dá mi lójú pé àmùkè. Ṣé àwọn ẹgbẹ́ tá à ń sọ̀rọ̀ yìí mélòó ló ti pín sí báyìí? Mélòó ló ti pín sí pẹ̀lú gbogbo ìlú tó ti ń bọ́ lára bọ̀? Àtàpá ọ̀tún àtàpá òsì ìkan wà tí ò tiẹ̀ ní wọn tí mo kandidate wọn. Mẹ́tí ó ti kandidate. Ó ṣèlú wá kó la ń ṣe. Kí ló ń jó ṣèlú wọn àmọ́ kandidate wọn? Wọ́n kàn kó wa lórí ọ̀bẹ jẹ ni. Kò sí nǹkan tó ń jẹ́ pé wọ́n nílé ẹjọ́ ti fọ́ sẹ́yìn kan. Kò sí nǹkan tó kàn mí bí ọmọ ẹgbẹ́ wọn. Mo kàn ń sọ ní ilé ìjọba àfọwọ́. Ìwọ náà nǹkan tá a fi mọ̀ pé mọ̀dàrú wà láwọn pátì nìyẹn. A ní àkọ́kọ́ ní láti gbéra wa lọ ilé ẹjọ́ kápẹ́ mọ̀ candidates. So ẹni tó bá ń rò pé bàbá àṣàlẹ̀ kan ṣe òṣèlú kan gbogbo ni kò sí bàbá àṣàlẹ̀ kan dì kan lọ ẹni owó ló jẹ́ bàbá àṣàlẹ̀ wọ́n ń kówó lẹ̀ wọ́n ń ṣe bákanbákan. Ìbò mi káàdì mi kò sẹ́ni tó lè sọ pé mi ti mọ àdìbò sí lélẹ̀. Candidate tó bá wù mí tí mo mọ̀ pé yóò ṣe ìlú láǹfààní ni màá dìbò fún. So ọba àwọn òṣèlú púpọ̀ láti 1921 kó tó bẹ̀rẹ̀ ìṣèlú Nàìjíríà. Dókítà gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ láǹfààní láti wò wálé ó náà ni ẹ ti ń gbọ́ látàárọ̀ tí àjùjọ ń fọ̀rọ̀ jomi tó rọ̀ pẹ̀lú dókítà Báyọ̀lé tí wọ́n jáde fún gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun lábẹ́ àṣẹ ẹgbẹ́ YPP. Ẹ bá wa sọ̀rọ̀ káfí kásẹ̀ ńlẹ̀ ìmọ̀ràn fún àwọn ará ilé àti àwọn olùdìbò sáré láǹfààní àti. Ẹ ṣé ẹ̀yin ará ilé ẹ kú àmúmọ́ra tó rámúmọ́ra mo lè gbé àwa náà rí bí ìlú ṣe rí gbogbo ẹ̀ dákẹ́ rọ́rọ́ kò sí nǹkan kan ojoojúmọ́ là ń gbọ́ pé wọ́n ń pààyàn bí kan ojoojúmọ́ là ń gbọ́ pé oríṣiríṣi ń ṣẹlẹ̀ ọ̀dọ́ tó kàwé òrìṣẹ́ àlè ní bó ṣe yẹ ká rìn mọ́ iléèwé gbogbo ẹ̀wọ̀n gbogbo oúnjẹ náà ó ṣàrìbá kan ẹ̀kọ́ àmúmọ́ra ṣe wá rí ìdìbò tó ń bọ̀ lọ́nà ìdìbò tí agbára Ọlọ́run yóò tú gbogbo èkó lọ sí ó ní ìwà tó ti lọ tí ó tó dá gbogbo ẹ̀ padà ní ẹ jẹ́ ká lọ mú káàdì ìdìbò wa ní agbára wa ká fi sí ibi tí wọ́n ti lè mú lọ ẹ̀sìn mọ́jẹ́ ká tà á pọ́n márùn-ún àti agolo òróró àti ìdìbò kó síbẹ̀ ẹ mọ́jẹ́ ká ta káàdì ìdìbò wa ẹ jẹ́ ká sọ fáwọn ará ilé wa ọ̀dọ́ ló lè ṣe ọ̀dọ́ ló kàn YPP Young Progressive Party láwa àwa wá láti tún lù ṣe ni ọ̀dọ́ tí ó bá tọ́jú àgbàlagbà tí ó tọ́jú ara ilé àpòyà ìlú náà sọkọ́ òsì rẹ̀ dàgbà so ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká sọ fáwọn èèyàn wa Young Progressive Party láwa ẹgbẹ́ onílẹ̀kùn tó ṣí sílẹ̀ tó mú ewé dání ìjọ dìbò ẹ jẹ́ ká jáde ká tú yàyà ká lọ dìbò Ọlọ́run ó jẹ́ kí àsìkò wa yóò tù wá lára àríṣẹ́ àríbá ti ṣe àrọ̀nà gbígbà àwọn ọ̀dọ́ la lè tọ́jú yín àmọ́ ibi tí bàtà ti ń ta wá náà lẹ́sẹ̀ àlẹ́sẹ̀ pé káwọn ṣe ń ní gbogbo àbó ṣe ń lọ kò dá ìlú ò tiẹ̀ fara rọ rárá so ẹ jọ̀ọ́ ìbò tó ń bọ̀ lọ́nà ẹ̀yin nìkan lẹ́lẹ̀ ẹ̀yin lágbára wa ẹ̀yin lágbára olóṣèlú ẹ má jẹ́ ká rò pé èèyàn kan lólóṣèlú ńlá àbí olóṣèlú kékeré káàdì ìdìbò lóyin olóṣèlú ẹni tí ó bá ní káàdì ìṣèlú olóṣèlú ẹni tó bá ní káàdì ìdìbò lọ́wọ́ ni ẹ̀yin ọ̀dọ́ àsìkò wa nílé yìí o tá a bá tún Ọ̀ṣun ṣe tá a bá gba Ọ̀ṣun Nàìjíríà ó di Nàìjíríà náà tẹ̀lé o Ọlọ́run ti wá ṣe tó yẹ pé election wa kò sí lára general election nǹkan tó bá ṣẹlẹ̀ lọ́ṣun ló mọ̀ ń ṣẹlẹ̀ káàkiri ní Nàìjíríà ní 2023 so àsìkò láti jẹ́ pé àwa ọ̀dọ́ Ọ̀ṣun àfihàn Nàìjíríà kan ṣe ń dìbò àsìkò tó yẹ pé àwa Ọ̀ṣun àfihàn Nàìjíríà pé ọ̀dọ́ ló lè ṣe ọ̀dọ́ ló kàn ṣe rí iṣẹ́ wa pọ̀ fún Nàìjíríà gẹ́gẹ́ bí ọ̀dọ́ lọ́ṣun so ẹ̀yin ọ̀dọ́ tẹ́ wà lọ́ṣun iṣẹ́ ti yá o 2022 July 16 káàdì ìdìbò wa ẹ̀yẹ káwọn àwọn ìyá àti bàbá lọ́wọ́ tí wọ́n bá lè jáde gbogbo àkátúyà ẹ̀ka lọ dìbò fún YPP July 17 gbogbo wa ẹ̀rín ó gba ẹ̀mí gbogbo wa kan
àwa náà mọ̀ pé àti gba ìjọba àti ìbẹ̀rẹ̀ ìjọba tí ó tù wá lára. Orúkọ mi lẹ́ẹ̀kan sí ni dókítà Adémọ́lá Báyọ̀nlé láti ẹgbẹ́ Young Progressive Party. tó òun náà ni ẹ láǹfààní láti gbọ́ yẹn láti ẹnu dókítà Báyọ̀nlé tí wọ́n jáde fún ipò gómìnà nípínlẹ̀ Ọ̀ṣun lẹ́gbẹ́ àsíá YPP. Títí dìgbà míì tẹ́tù láǹfààní látún ti pàdé wa nípa ètò ìdìbò ìpínlẹ̀ Ọ̀ṣun bó ṣe ń lọ. Orúkọ tèmi ni ọmọọba Adéọlá Adéyẹyè, ìwé ìmọ̀ sí Kijipa ọ̀rọ̀ ó dìgbà kan náà.